Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ òun wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní wọ́n gba chọ́ọ̀chì Queen Naomi lọ lákùrẹ́ o. Wọ́n ní wọ́n lọ sọ fún Queen Naomi wípé gbogbo nǹkan tí àwọn ń ṣe nínú palace yẹn àwọn ń ṣojú ayé sí àwọn àǹtí wa àti Aro ni o. Wípé kì í ṣe pé bóyá àwọn ń bá Queen Naomi jà pẹ̀lú bàbá wẹ̀rín ńlá. Wípé àwọn ń ṣe gbogbo nǹkan táwọn ń ṣe yìí nítorí pé àwọn ò fẹ́ kí àwọn olórí yìí kí wọ́n rò pé àwọn support Queen Naomi ni o. Wípé kí Queen Naomi gbàdúrà fáwọn. Wípé àwọn ti ṣetán láti support Queen Naomi bí kábíyèsí bó ṣe máa mú Queen Naomi padà wá sí inú palace àti Tadedekawo. Wípé ẹ̀yìn Queen Naomi ni àwọn wà. Wípé àwọn ò fìgbà kankan fi Queen Naomi sílẹ̀ àti kábíyèsí. Wípé recently ni oríṣiríṣi nǹkan tó ń yọ sáwọn. Wípé kìdẹ̀ ń ṣe pé bóyá àwọn ń jà ìjà. Wípé bóyá pé Queen Naomi máa padà wá sí inú palace. Wípé kí Queen Naomi gbàdúrà fáwọn. Wípé àwọn ò ní ever bá wọn fọwọ́sowọ́pọ̀ láti má jẹ́ kí Queen Naomi kan padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní Queen Naomi ní gbogbo nǹkan tó ń sọ yìí kò kan àwọn nítorí pé àwọn ò bá jà. Àwọn ò dẹ̀ ní àwọn ò forgive anybody. Àwọn ti forgive anybody, everybody. Wípé nǹkan tí àwọn fẹ́ ò ní pé kí oníkálukú kí wọ́n dúró sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí. Kán má wá sí church àwọn mọ́. Wípé enough is enough. Wípé àwọn ti sọ fún wọn, àwọn ò ní anything against any of them. Wípé ṣùgbọ́n kán máa wá sí church àwọn kan á máa disturb àwọn yìí. Wípé àwọn ò nífẹ̀ẹ́ sí. The other time tí a gbọ́ tí wọ́n ní pé bó ṣe lọ sí church Queen Naomi nìyẹn pé bodyguard Queen Naomi ó fi ọwọ́ fẹ́ǹsì ẹ̀ wípé sódà kò ní súnmọ́ Queen Naomi. Wọ́n ní ṣe ló ń rojọ́ kiri ńgbà yẹn. Wípé bodyguard Queen Naomi disrespect òun. Wípé ó lọ sọ́dọ̀ parọ́pò pé bodyguard Queen Naomi ti òun. Wọ́n ní parọ́pò ní kí ló wá lọ síbẹ̀. Wípé ṣe bí wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n dúró sí ààyè wọn. Wípé ṣe bí wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n má lọ sí church Queen Naomi mọ́. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí new week. Ọ̀sẹ̀ tuntun tá a mú yìí á tu èmi àti yín lára o. Ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún yín. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin Mashola Gist TV fans. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń support, tẹ̀ ń like, tẹ̀ ń share gbogbo àwọn videos wa. Ọlọ́run ọba aláàánú á wà pẹ̀lú yín. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé happy new week. Bíńkì yín, Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, adúpẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àǹtí wa bó ṣe gba church Queen Naomi lọ nìyẹn o. Allegedly bí a ṣe gbọ́.
wọ́n ní ó lọ sọ fún Queen Naomi pé gbogbo bí àwọn àǹtí wa M àti R bó ṣe ń ṣe òun ò support wọn o, wípé ìjà Queen Naomi ló ń jà, wípé bí Queen Naomi ṣe máa padà wá sínú palace lòun after, wípé kì í ṣe pé bóyá òun dúró ti àwọn àǹtí wa R àti M lẹ́yìn, wípé kí wọ́n máa dojúkọ ìjà kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní Queen Naomi ní pé kó dúró sí ààyè ẹ̀. Wọ́n ní kó dúró sí ààyè ẹ̀, pé àwọn ti sọ fún wọn pé kí wọ́n dúró sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí, wípé nítorí wàhálà wọn ti pọ̀ jù, wípé àwọn ò bá any of them jà, wípé ṣùgbọ́n àwọn ti move on pẹ̀lú life àwọn lórí ọ̀rọ̀ àwọn olórí yìí, wípé kí wọ́n dúró sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí, wípé kò sí jà, kò sí wàhálà, kò sí àròyé, wípé ṣùgbọ́n àwọn ò fẹ́ kí wọ́n máa wá sí church àwọn, wípé kó má tó try láti wá bá wọn ní church mọ́, wípé nítorí àwọn ti warn wọn tó, wípé tí àwọn bá dẹ̀ bẹ̀rẹ̀ sí show ẹ̀ ní other side of àwọn, wípé kò ní like ẹ̀. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ó kúnlẹ̀ pé kí Queen Naomi dáríjì òun, kan gbàdúrà fún òun. Wọ́n ní Queen Naomi ní àwọn ò bá jà, wípé kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, wípé nítorí àwọn ò ní anything against any of them, wípé ṣùgbọ́n Ọlọ́run ló ní ìdáríjì. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ni Queen Naomi sọ fún àǹtí wa church. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ó dúró kó tó di pé wọ́n parí service, ipò jókòó almost 3 hours kó tó di pé orí Queen Naomi, wọ́n ní kó dẹ̀ kúrò níbẹ̀. So ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí ti ní kí wọ́n má lọ sí church Queen Naomi mọ́. Parọ́pò wọ́n ní kó má lọ sí church Queen Naomi mọ́, òun ò gbọ́, allegedly bí a ṣe gbọ́. Tí a bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín. A dúpẹ́ lórí gbogbo nǹkan tẹ̀ ń ṣe lórí channel yìí, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share àwọn videos wa. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Òkè òkè ni Ọlọ́run á máa bá mi gbé ọwọ́ yín lọ o. Ẹ ní lọlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Thank you. Mashola Gist TV. Love you all.